mo kí ládéládé, mo kí lóyè lóyè, bẹ́ẹ̀ ni mo kí gbogbo ajúnilọ wípé lẹ́mi ẹ wọ̀dọ̀ wípé a kú sinmi ní a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé o, gẹ́gẹ́ bí Kristẹni ṣe máa ń sọ, wọ́n ní tí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn, bẹ́ẹ̀ ni káwa náà bá wọn sọ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá ṣe máa ń sọ fún yín, àwa ò tako ẹ̀sìn kankan, ṣùgbọ́n tí bàbá wa yẹ òun làwa dìrọ̀ mọ́ jùlọ. A kú ìsinmi lẹ́ẹ̀kan sí, mo kí wa a kú ìsinmi ìní, ẹ̀mí á ṣe púpọ̀ rẹ̀ láyé o, a ní wára wa tì, a ní lùgbàdì àìsàn. Tí a bá wọlé olórí ilé làkọ́kọ́ kí, mo kí ọ̀gá mi, ẹni pàtàkì, ẹni yìí láwùjọ, sọ̀rọ̀sọ̀rọ̀ tí a mọ̀ sí ẹni tó fẹ́ràn láti máa jà fẹ́tọ̀ ènìyàn. Ta ni mò ń sọ̀rọ̀ pa? Mò ń sọ̀rọ̀ pa Mr. OLAYOMI KOIKI, popularly known as Koikimedia. Mo kí yín sá ọ̀gá mi, ẹni lùgbàdì àìsàn, àmì wá yín tì. Àtẹ̀yìn àtayá àtọmọ àtẹbí àtará, àmì wá yín tì. Agbára ṣe ìdúró. Bí ó ṣe ń rí lọ́kàn mi pé káwa náà ká ní òmìnira ara wa, mo gbàládùra pé Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ìní, èròǹgbà yín yẹn á wá sí ìmúṣẹ, èròǹgbà tiwa náà á wá sí ìmúṣẹ. Agbára ṣe ìdùnnú, àlùbẹ̀rẹ̀ ṣe ìdùnnú rẹ̀. Bí ẹ ti ń wọlé, ẹ bá mi gbọ́ lé share button. Mo kí yín, ọwọ́ tí ẹ fi ń tẹ share button, ẹ ní fi gbọ́mọ sínú àṣẹ ìdùnnú rẹ̀. Mo tara bẹ́ẹ̀ mú kí bá mi olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹkùn ọkọ Fúlàní, O1 of Yorubaland. Mo kí sá bàbá kẹpẹ́ fún wa, a ní wáyé tì, ẹni ṣubú ara ẹni ṣubú ẹni ṣe ìdùnnú rẹ̀. Mo kí bàbá mi Adébánjí Akíntóyè Emeritus, bàbá dáadáa, bàbá tó fi ewu orí tó fi ń jà fún ìran ọmọ aládé, bó tẹ̀ ṣe jẹ́ pé òun ṣe pé bàbá Professor Adébánjí kì í ṣe pé wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀, gẹ́gẹ́ bá ṣe gbọ́ iṣẹ́ tí bàbá wa olóògbé bàbá Awólọ́wọ̀ tí wọ́n gbé lé bàbá Professor Adébánjí àti àwọn àgbààgbà kan nílẹ̀ káàrọ̀ òjìrè lọ́wọ́, bó tẹ̀ ṣe jẹ́ pé àwọn tó kù wọ́n jẹ́ àbàrá, ṣùgbọ́n bàbá wa Adébánjí Akíntóyè wọ́n ní no, wọ́n ní tójú bá yẹjú kó má ṣe yẹ. Kò sórúkọ tí wọ́n pe bàbá Akíntóyè tán, bẹ́ẹ̀ ni kò sórúkọ tí wọ́n pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tán, kò sórúkọ tí wọ́n pe Koikimedia tán. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe máa ń sọ, a ní Ọlọ́run ló mọ ẹni tó ń sin òun. Àṣà wa nílẹ̀ Yorùbá ni Ọlọ́run rí ọkàn olúkálùkù. Ọlọ́run ọba tó wá sílẹ̀kùn ọjọ́ ìní á sọ fún olúkálùkù, á san ẹ̀san òun, á san fún olúkálùkù. Àṣẹ Ìdùmarè. Mo kí ládéládé, mo kí lóyè lóyè, bẹ́ẹ̀ ni mo kí gbogbo àjùnilọ tí ń bẹ lé orí ìkànnì. Mo kí ẹ̀yin àgbààgbà tẹ́tí wọlé pẹ̀lú wa lé orí ètò, bá wa gbọ́ lé share button. Oya, go back. Oya, go and meet your sister. Mo kí
obìnrin, bẹ́ẹ̀ ni mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí gbogbo ẹ̀dá alààyè tí Ọlọ́run bá dá sórí ilẹ̀ ayé pé àkúsìmí ìnílẹ̀ kan sí. Ẹ má jẹ́ ká gbára wa lé àkókò púpọ̀. Bí ẹ ti ń wọlé, ẹ bá gbọ́ lé share button, ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Ẹ pé àwọn èèyàn wọlé. A tún ní àwọn ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ jíròrò nírọ̀lẹ́ tèmi. A gbọ́dọ̀ sọ nípa ọ̀rọ̀ kan sí méjì nípa ọ̀rọ̀ ètò ààbò náà ni, torí pé ẹ mọ̀ pé àwa ò ní pé dúdú fún yín ní funfun. Ẹ má jẹ́ ká tanra wa o. Ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́, according to information, is Kwara. Ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀, ṣùgbọ́n information tó tẹ̀ wá lọ́wọ́ nípa Kwara ó lọ fà gan, ó lọ fà. Kí la máa ṣe? Láti defend ilẹ̀ Yorùbá. The only option tí a ní ni ká béèrè fún local security. That is the only hope now. Is the only hope. Local security is the only hope. Má jẹ́ kán tàn ẹ́. Local security now is the only hope. Ẹja béèrè fún ọlọ́dẹ ìbílẹ̀. A nílò ọlọ́dẹ ìbílẹ̀. Ta dẹ̀ ni àwa tí a fẹ́ béèrè fún ọlọ́dẹ ìbílẹ̀. Àwa ta jẹ́ ọmọ ìlú. Àwa ta ẹgbẹ́ association kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tó ti bẹ̀rẹ̀ lé ẹgbẹ́ atúríṣe, ẹgbẹ́ gẹrungẹrun, ẹgbẹ́ dirídirí, ẹgbẹ́ bricklayer, ẹgbẹ́ kunlékunlé, ẹgbẹ́ aláta, ẹgbẹ́ onírú. Ẹ jẹ́ kí gbogbo wa pa òun papọ̀. Tí ìjọba ò bá lè gbà wá, ẹja pa òun pọ̀ ká béèrè fún local security. Ẹ má jẹ́ kó mi tẹ̀yìn wọ̀ bí wa lẹ́nu. Àmọ́ tá à ń sọ, àmọ́ tí à ń sọ. Let us demand for local security. Lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ wípé à ń retí gómìnà state wa kó wá rescue wa. Ọ̀rọ̀ yìí ti kọjá wípé à ń retí kánsẹ́lọ̀ àdúgbò wa kó wá rescue wa. Ọ̀rọ̀ yìí ti kọjá agbára chairman local government. According to information, Kwara ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara is getting worse. Ẹja pé òró àti ọ̀dọ̀fin inú wa. A nílò kíni o? Local security. Mo dé àwọn ìlú kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo ní àǹfààní, ìlú tí wọ́n bí àwa yìí sí, tí ó wà lára àwọn ìlú yẹn. Mo rí iṣẹ́ tí àwọn ọlọ́dẹ ń ṣe. Mo máa forúkọ bo ìlú náà láṣìírí. Ó nídìí. Nítorí pé gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀, ẹ bá wo ẹnu ọjọ́ mẹ́ta yìí, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọba kan ní ìpínlẹ̀ Ondo ní Àkúrẹ́ North. Bẹ́ẹ̀ ẹ bá rí i pé ìkan lára alágbára ilẹ̀ wa ni ẹni tí wọ́n wá mú lọ yìí. Kí o pé lẹ́ àsìkò ìgbà tó bá dàrú tán
àwọn yẹn ló máa dúró bí akọni. àwọn yẹn ló máa ní bandit ẹ lè ṣe nǹkan kan sẹ́ẹ̀. ṣùgbọ́n èmi ni Nigeria president àbí mo pé ọmọ Igbo ló máa jẹ́ líwọ́ tó ń sọ̀rọ̀ yẹn. Which one is my brother? Tinubu is my father, but I'm not interested in Nigeria politics. Yes, kò láì tí ẹ kò gbọ́, but Tinubu is my father. Peter Obi ò ń ṣe bàbá tèmi, Atiku ò ń ṣe bàbá tèmi, Kwankwaso ò ń ṣe bàbá tèmi. Tinubu ọmọ olódò dẹ tí Buhari tó gbé wọ́n tẹ̀dí lérí bàbá tèmi olóyè Adéyẹmọ Ìgbòho ṣá. Tinubu wá wò ṣùṣù, ó ní Adéyẹmọ Ìgbòho ṣá mo gbẹ́sẹ̀ kúrò lórí gbogbo báàtọ̀ gbélé lé lórí. ó wá sọ fún mi pé kí n máa bá yín máa àgéèsì ẹ̀. láyé mi lè àgéèsì ẹ̀. bá wá dọ̀la o tó bá gbé ọwọ́ kọ́wọ́ tí ò yẹ kó gbé àwa tún máa jáde fún wọn. ṣùgbọ́n lákòókò yìí mi ò lè sọ much nípa ẹ̀ nítorí pé mi ò ní interest sí òṣèlú. ṣùgbọ́n torí pé ó bá mi gbé báńkò lórí bàbá tèmi tó ń wò lé àyà mi, ìwọ tó ń sọ ìsọkúsọ ní comment section, wò bàbá tèmi ló ń wò yìí torí pé ó bá mi gbé báńkò lórí ẹ̀. Adéyẹmọ Ìgbòho ṣá èmi ò bàbá tèmi ní ẹni tó gba Ìbàràpá lẹ̀ lọ́jọ́ Ògúnlé, tó gba àwọn ọmọ ìyá mi lẹ̀, tó là wá lójú. Adéyẹmọ bàbá tèmi. ẹnìkan wá sọ pé máa lọ bẹ̀ yẹn mọ́ o. àwọn ọmọ ìlú ẹ ní kó o lọ bẹ̀ kán gbẹ́sẹ̀ kó lórí Nnamdi Kanu. àwọn ọmọ ìlú ẹ ní kó o lọ bẹ̀ Nnamdi Kanu September last year ló yẹ kán ti release ẹ̀, bọ̀ àwọn ọmọ ìlú ẹ àwọn businessman ló lọ tó lọ bá àwọn gómìnà yìí. Go and listen to secrets tí what do you call it, very dark man tó leak out by then. bẹ́ẹ̀ ni thank you Tinubu. ó béèrè Nnamdi Kanu yẹ kán ti fínlẹ̀ but àwọn ọmọ ìlú ẹ because ẹ bá ṣe tán ẹ̀yin ọmọ Ìgbò ẹ máa sọ wípé àwa ọmọ Yorùbá lálábọ̀dé ẹ̀yin gangan lálábọ̀dé. kò sí ibi tí ò ti sí alábọ̀dé, kò sí ẹ̀yà ohun tí ò ti sí alábọ̀dé. bẹ́ẹ̀ ni Tinubu Nnamdi Kanu ó yẹ kán ti release ẹ̀ since wọ́n jà kó lórí ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ. má tiẹ̀ gbé nǹkan tó ń ṣe tiwa wá bá wa. Tinubu ló mú brother ẹ̀ tó ní kán release. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá lọ, nígbà tá a dé náà àwọn ìlú yẹn àrí bí àwọn ọlọ́dẹ ọ̀sán òru day and night ni wọ́n fi ń patrol local security. mo ń sọ̀rọ̀ nípa local security nsìn, wọ́n yẹn ń patrol kiri tó ń lọ sí odi ìlú padà sẹ́rìn ìlú, lọ sí odi ìlú padà sẹ́rìn ìlú. àwọn kan náà dẹ̀ tó wà standby nínú ìlú. bàbá wa ò ní ríṣà ohun tí a nílò nìyẹn this time around. ẹ pè àwọn ládéládé tó kù, ẹ pè àwọn lóyè tó kù, ẹ jọ wọlé àpérò. báwo là á ṣe máa dá owó ọlọ́dẹ
òun la fẹ́ máa gbọ́ lẹ́nu yín this time around. ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara right now, state tó bá wọ̀ kò lè tán mọ́. Mo sorry láti lo language yẹn. State tó bá lọ getting worse bí ti Kwara yẹn, mo sorry láti lo language yẹn because kò dùn mọ́ èmi inú bó ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ti fi Kwara, wọ́n ti fi compromise kí bí wọ́n ṣe ń gba security vote ní Borno state kí wọ́n lè máa rí gbà mẹ́. Àṣírí ló gbọ́. Wọ́n ti fi compromise. Tí bá ní èèyàn ní Kwara state this time around, kò sí nǹkan méjì tí mo fẹ́ máa sọ fún ni pé wá bí wàá ṣe ta property ẹ̀ tó bá wà bẹ́ẹ̀ kó get out. Opportunity wa wà fáwa Yorùbá o, tí a bá máa ṣe ohun tí à ń béèrè fún láti lọ́jọ́ ẹ̀. We need empowerment of local security. Ohun tí a lè ṣe ni láì ṣe wípé bóyá ìjọba kankan bá wa dá sí. We can do it. Èló la fẹ́ máa fún wọn salary. Èló la fẹ́ máa fún wọn. Èló ni kẹ́ wá compare sí oye ta fi ń ṣe party. Kẹ́ lọ compare sí oye ta fi ń ṣe òkú àgbà. Kẹ́ lọ compare sí oye ta fi ń ṣe ìgbéyàwó. Èló la fẹ́ máa dá. Pátápátá ẹ̀. Bóyá kí ilé kankan máa dá 30,000 lóṣooṣù. Iná ìjọba tẹ́ ẹ̀ rí lò, èló lẹ́ ń sọ fún NEPA lóṣooṣù. Ẹ̀ẹ́dẹ̀ rí lò. Òun ẹni tó fẹ́ máa dáàbò bò yín tó pé tẹ́ bá ń sùn á wà nínú àwọn àdúgbò yín, á wà ní kọ́nà, á wà nínú odi ìlú yín, tó máa risk life with á fi ìyàwó àtọmọ kalẹ̀ sínú ilé, á wà ní night duty. Tó bá tún dọ̀sán, àwọn tó tún máa wà ní morning duty wọ́n á tún wà bẹ́ẹ̀. A gbọ́dọ̀ dáwó this time around each community láti fi mọ̀ empower àwọn local security wa. Tó bá ń sọ̀rọ̀ nípa local security, mò ń bá yín sọ̀rọ̀ nípa ọlọ́dẹ ìbílẹ̀. Èmi ò bá yín sọ̀rọ̀ nípa any other person. Mi ò bá yín sọ̀rọ̀ nípa ẹni agbófinró, mò ń sọ̀rọ̀ nípa local security. Gbogbo tí àwọn local security wa tí wọ́n bá nílò, a gbọ́dọ̀ dá fún wọn. Tí a bá ń fún ọlọ́dẹ ìbílẹ̀ ní 70,000 as a salary nínú àwọn ìlú wa kò pọ̀ jù. Ká tún máa fún wọn ní allowance kankan kò tó oye owó tá à ń sọ yìí, kò tó oye tí a fi ń ṣe fàájì. Ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa, kò tó oye tí a fi ń ṣe fàájì. Gbogbo yín wá ń ṣe tán, gbogbo wa ń pariwo ìjọba. Can't we do it by ourselves? Àbí ṣé ìjọba tó ní ká má gbé local security kalẹ̀ ni? Àbí ṣé ọlọ́dẹ ìbílẹ̀ àdó sí ẹ̀rín ọjà wa? Ṣé ìjọba wa ní kó kúrò bẹ́ẹ̀ ni? Why are we deceiving ourselves? Why? Àwa ń lówó láti máa fi lo fake life kiri. Ẹ wo bọ̀bọ̀ ọmọ pẹ́lá yẹn, ẹ wo nǹkan tó ń ṣe kiri ìgboro Èkó ń sè. Ẹ wo òun àti bọ̀bọ̀ kan, wọ́n ní bóyá kàtà efe mi mọ̀kan tó ń jẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ń la òkúta lára owó tẹ dá fún wọn náà ni o lórí afẹ́fẹ́. Mi ò tako ògo ẹ o, ọmọlọ́mọ ń lo ògo ẹ lọ́wọ́ ni. But let's say the fact. We don't need to use fake life this time around. Ẹ máa wà lórí bíbá yìí pẹ̀lú wa. Ẹ lè comment, ẹ lè like, ẹ lè share.
àwa dẹ̀ ń risk life tiwa láti máa fi jáde fún yín. ṣé life tèmi nìkan ló wà nù country òní? ṣé èmi nìkan ni mo ní life síbẹ̀ ni? ṣé Koikimedia nìkan ló ní family síbí ni? ṣé o rántí pé Koikimedia ò sí Nàìjíríà, bọ̀ bí ò ṣe sí Nàìjíríà tó ó nẹ́bí ó lára síbí? ṣé o ti gbàgbé ni? lóòótọ́ o ti ní àǹfààní àti jápa lóòótọ́, ṣùgbọ́n ṣé ẹni tí kò bá yín rin ìrìn àjò bí ó ṣe máa dá tó yẹ pé òun ń ṣe bísẹ̀sì tiẹ̀ lọ lórí afẹ́fẹ́, ṣé àwọn yẹn ló yẹ kó jẹ́ important ju àwa tá à ń jáde síta? èló náà ń sọ fún àwa, èló la béèrè lọ́wọ́ yín? wọ́n wá líkì fake life kiri. ẹ wo nǹkan tọ́mọ yẹn ń ṣe lánàá, tọ́wọn méjì ń ṣe lánàá, mọ́tò tuntun tẹ́lẹ̀ dà, wọ́n ń la òkúta, wọ́n fọ́ gíláàsì ara wọn dànù. eré náà dẹ̀ ń ṣe o, they are doing content. tí ẹ bá mọ̀ content ni wọ́n ń ṣe. ìjà yára wa ń bèrè náà ohun tí a lè ṣe láti fèsì gbogbo inú problem tàwa yìí, ó wà lọ́wọ́ wa, ó wà ní ìkáwọ́ wa. bẹ́ẹ̀ ni tí a bá sọ 150,000 pẹ̀lú bí Ọlọ́run ṣe bless ilẹ̀ Yorùbá tó, tí a bá ń sọ 150,000 fún ọlọ́dẹ kọ̀ọ̀kan, ó pọ̀ jù, torí pé ọjọ́ táwọn ará ibi bá máa ya wọlé, ọjọ́ táwọn ará ibi bá máa ya wọlé, àwọn ló máa kojú wọn. dàmí màá tún wo ra mi títí pé báwo mo ṣe tò pẹ̀lú àwọn pípé náà. yes, gbogbo yẹn wá kọ etí kò kàn mí ṣùgbọ́n ọjọ́ tó bá ti wá gbé ẹbí ẹ̀ kan, ìgbà ẹni wàá ṣẹ̀ wá máa rántí pé Ìgbòho kan wà níbì kan, Ìgbòho máa bọ̀ ní Kwara, Ìgbòho máa bọ̀ ní Kwara, wá sì fún wa, Ìgbòho à ń retí ẹ ní Kwara, à ń retí ẹ ní Kwara. sùn síbẹ̀, Ìgbòho ti dé Kwara tán, ẹ ti gbàlejò ẹ ní, ẹ ti ṣe lálejò ní. ẹ ti gbàlejò ẹ ní, ó ti dé Kwara tán, ẹ rí ó ti bá yín lé báńdíìtì. òun ò nẹ́mi títí ẹ̀ ń lòun tiẹ̀ àbí? bàbá mi bá mi Adéyẹmọ máa jayé ẹ lọ, bàbá jayé ẹ o, èyí tó ti fi lé ẹ sí ẹ̀yìn odi. ọmọ Yorùbá ò tí ì ṣetán o, bá mi jayé ẹ lọ o, máa jayé ẹ ń sókà o, kí wàá wo ẹgbẹgbẹ̀rún bandit tá a sọ wípé Ìgbòho ló tún kàn tó fẹ́ dá lọ́nà. ẹ̀mí èmi àti ìwọ ló jọ wà nínú ewu, ò ń sọ fún ẹ. ìranù làwa ń sọ lójú títí àbí? ok, no problem. Ìgbòho ti bá ẹ dé Kwara tán, ó ti lé bandit yẹn, ó ti appreciate ẹ. mad people all over the place. ẹ ti ní ẹ gbéṣẹ́ rán Ìgbòho, ẹ fi Ìgbòho lẹ̀ sí títí ẹ. ọjọ́ tí a bá ti ṣe tán, àá fún ara wa la máa nínú ẹ ní pé Ìgbòho tó ti máa dá sí. mò ń sọ fún yín, ẹ ní pé bàmí tèmi mọ̀, ẹ ní pé tó ti máa dá sí. èrò bóyá ó dùn mọ́ àlàyé nínú ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara. èrò bóyá ó dùn mọ́ àlàyé nù ní, kò dùn mọ́ àlàyé nù. ṣùgbọ́n ẹni alátakò ohun rere tí ohun tó da ò fi ọjọ́ kan wò ní rí, àfi kẹ́ máa takò ó ti darapọ̀ mọ́ òṣèlú, ó ti ṣe gbá, ó ti ṣàwò. ó lọ ṣe ènìyàn, apá ènìyàn bá dẹ̀ máa bá wọn sọ yìí pé Ìgbòho ti darapọ̀ mọ́ olóṣèlú. gbàtẹ́ nìkan gbé ẹsẹ̀ lé dúkìá mi,
látòrí ọjọ́ yìí mi lè sunú ìlú mi mọ́jú. Mi lè sunú ìlú mi mọ́jú. Ẹnìkan wá débẹ̀ ó ní irọ́ gbẹ́sẹ̀ kó lórí gbogbo bá tó wà lórí ẹ̀. Ó wá ní kí Ìgbòho máa appreciate Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ. Èmi kan appreciate ẹ̀. Tó bá tún fẹ́ sọ pé èmi náà ti darapọ̀ mọ́ olóṣèlú wá sọ. Wá sọ. Bàbá mi Àdìgún Ìdòwú ó kéré sà. Ṣé gan ni sà? Èmi jábọ́ lórí wọn. Èmi wá yín tì. Wọ́n bá wù ẹ́ sọ pé èmi gan ti darapọ̀ mọ́ òṣèlú. Bọ̀ mo ń sọ nínú one Nigeria and the last person tó máa bá wọn padà sídìí òṣèlú never. But